ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì gbajúgbajà bíṣọ̀bù nì tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Tabernacle tí gbogbo ayé mọ̀ sí Winners, ìyẹn bíṣọ̀bù David Oyedepo, ni wọ́n ṣe àkíyèsí wípé àwọn òbítíbitì èrò tó máa ń wá sí ṣọ́ọ̀ṣì bàbá náà ó ti dínkù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Bẹ́ẹ̀ làwọn kan tí kò mọ bó ṣe ń lọ ni wọ́n ń wòye pé kí ló lè fà á táwọn èèyàn tí wọ́n fi lọ ṣọ́ọ̀ṣì bíṣọ̀bù David Oyedepo, ìyẹn olú ilé ìjọsìn wọn tó wà lágbègbè Ọ̀tà lójú ọ̀nà márosẹ̀ Ọ̀tà sí Ìdí Ìrókò èyí tí wọ́n ń pè ní Kenaland ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, ṣùgbọ́n tó jẹ́ pé kì í ṣe pé nǹkan burúkú kankan ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì bíṣọ̀bù David Oyedepo tàbí bóyá bíṣọ̀bù náà ń ṣe nǹkan burúkú kan, ṣùgbọ́n nǹkan tí ìjọba ń ṣe lọ́wọ́ ni ló jẹ́ kí èrò dínkù díẹ̀ ní ṣọ́ọ̀ṣì bíṣọ̀bù David Oyedepo lásìkò yìí. Dáná ti pé bí wọ́n bá ń sọ àwọn ṣọ́ọ̀ṣì tó ní èrò gidi lẹ́yìn tí wọ́n sì ní ọmọ ìjọ rẹpẹtẹ, ọ̀kan pàtàkì ní ìjọ Living Faith Tabernacle tí gbogbo ayé mọ̀ sí Winners ti bíṣọ̀bù David Oyedepo tó jẹ́ olùdásílẹ̀ agbègbè Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà lójú ọ̀nà márosẹ̀ Ọ̀tà sí Ìdí Ìrókò ní ìpínlẹ̀ Ògùn. Òun ni olú ilé ìjọsìn náà sì wà èyí tí wọ́n ń pè ní Kenaland. Ibẹ̀ náà ni ilé ìwé gíga bíṣọ̀bù David Oyedepo, èèyàn Covenant University, ibẹ̀ lòun náà sì wà. Ṣá o, pẹ̀lú bí òbítíbitì àwọn èèyàn bó ṣe máa ń ya lọ sí ṣọ́ọ̀ṣì bíṣọ̀bù David Oyedepo káàkiri Nàìjíríà ní gbogbo ọjọ́ ìsinmi fún ètò ọjọ́ Sunday, níṣe ni àwọn èèyàn máa ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ èrò ni kò wá sí ṣọ́ọ̀ṣì náà mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ṣọ́ọ̀ṣì tó máa ń kún àkúnfàyà ó ti ń jò báyìí o. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé kì í ṣe wípé nǹkan burúkú kan ó ń lọ nínú ìjọ Winners ló jẹ́ káwọn èèyàn sún sẹ́yìn díẹ̀, tàbí bóyá bíṣọ̀bù David Oyedepo táwọn ọmọ ìjọ ẹ̀ máa ń pè ní pápá bóyá ó ṣe nǹkan burúkú kan. Kò rí bẹ́ẹ̀ rárá o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ojú ọ̀nà tí ìjọba tí wọ́n ń ṣe, ìyẹn ìjọba àpapọ̀ tí wọ́n ń ṣe níwájú ṣọ́ọ̀ṣì Oyedepo, ohun gan ló fà á táwọn èrò tí wọn ò fi lọ lásìkò yìí mọ́. Àgbọ̀ ìpè ìnira táwọn èèyàn rí láti wọnú ṣọ́ọ̀ṣì náà lásìkò yìí ó lágbára kọjá sísọ, nítorí pé iwájú ilé ìjọsìn náà tí wọ́n ti ń yà wọlé iná fẹ́ ṣe bíríìjì ńlá sí. Ẹni tí yóò bá sì lọ síbẹ̀ yóò kọ́kọ́ lọ yípo padà lọ́nà òkè lọ́nà bí ẹni tó ń lọ sọ́nà àtànì. Kódà àwọn ní ká tó dé ọ̀nà òkè náà, súnkẹrẹ fàkẹrẹ mọ́tò ó ti máa pọ̀ rẹpẹtẹ débi pé wọn yóò ti fẹ́ parí ìsìn gan kọ́ máa jọ míì tó ráyè wọlé. Gbogbo eléyìí la gbọ́ pé ó jẹ́ káwọn ọmọ àjọ míì kápárùn pọ̀ pé èyí táwọn ò fi ní bá ìsìn ọjọ́ ìsinmi mọ́, káwọn kúkú máa ṣe ìsìn nítòsí ṣọ́ọ̀ṣì Winners tó bá wà lágbègbè àwọn, tàbí káwọn máa darapọ̀ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú bíṣọ̀bù Oyedepo. Bákan náà ni làgbọ́pọ̀ àwọn ọmọ àjọ náà ti wá ní bí wọ́n bá ti tètè parí bíríìjì náà níṣe làwọn yóò tún padà máa yà lọ síbẹ̀ rẹpẹtẹ, nítorí pé àmì òróró bíṣọ̀bù David Oyedepo àwọn ń jọlá ẹ̀ gidigidi ó sì ń tẹ ayé àwọn síwájú.